ẹ wò ó níbi tí mo sá sí ni mo ti ń gbọ́ tí ọ̀rẹ́ mi ń bá ìyàwó mi sọ̀rọ̀ wípé kó jọ kó tú òun sílẹ̀. Èmi tí ẹ fẹ́ bọ́ síta kí n lọ bá kí n nà bí ẹni tó máa kú torí mo sì ní mi ò gbọdọ̀ rí nílé ìyàwó mi mọ́. Àmọ́ ọmọkùnrin yìí mọ̀ pé wọ́n ń bá ìyàwó mi lájọṣepọ̀ nínú ilé mi, àmọ́ kò mẹ́ni tó jẹ́ torí pé wọn ò páàkì típà mi síbi tó ti máa rìn. Àǹtí Ṣeun, èmi ò tiẹ̀ wá rántí wípé tó bá tiẹ̀ wá mọ̀ ó jẹ́ láburú, gbogbo tó wà lọ́kàn mi ni pé tó bá mọ̀ nǹkan ayé ń ṣerú ẹ̀ kàn jẹ́ kí n bọ́ ọ̀tà lọ bá. Ìyàwó mi ní rárá mi ò gbọdọ̀ lọ bá, ó ní kí n dúró síbi tí mo dúró sí, ibẹ̀ ni mo wà títí wọ́n jẹ́ ń sọ̀rọ̀. Ó pẹ́ díẹ̀ mo tún sùn mo tún jí ó sì wà níbẹ̀ náà. Ṣé rí iṣẹ́ tí mi ò lọ ṣe kọ́ ló ń ṣe mí, bí ò ṣe wípé àìráàyè ná bí ejò àìjẹ gangan ló ń bí mi nínú. Ó ti sunkún pé kí ìyàwó mi ó ti ẹ̀jọ̀ kó ṣílẹ̀kùn kó jẹ́ káwọn òjò sọ̀rọ̀. Ìyàwó mi ni ó máa lọ, òun ò lẹ́rọ̀ kan tó fẹ́ bá sọ, ọkọ ọmọ òun sọ pé òun ò gbọdọ̀ rí mọ́ bí. Àǹtí Ṣeun, ibi tá a ti sọ tó ti jọ tọ̀pọ̀ ọ̀rọ̀ sọ, ẹni náà kí ìyàwó ló kí arákùnrin náà ẹ kúrò lẹ́sà láti àárọ̀ tó ti dé, ẹ kújọ́ mẹ́ta, ẹ pẹ̀lẹ́, kéde kan ọjọ́ ń kíra wọn, ẹ pẹ̀lẹ́ ọjọ́, ṣẹ̀ṣẹ̀ ẹ má bínú ọjọ́, ó ní kò ń ṣèbínú. Bí mo ṣe gbóhùn pé ìyàwó mi ni, kí ni mo fẹ́ ṣe? Ó ti rí pé kí ilẹ̀ lànà kí n wọnú ilẹ̀ lọ, àbí kí mo fẹ́ sọ fún ìyàwó mi? Àmọ́ mo wò pé àáfò bójú gbé e, kò sọ́nà tí mo fẹ́ gbà kọjá. Ìyàwó mi náà ti gbóhùn ọmọ ẹ̀ bá kọlẹ̀kùn. Ìyá ẹ̀ bá sọ pé òun ò ní sílẹ̀kùn fún òun nítorí wípé òun ò fẹ́ kẹ́ni tó wà ní ilé kó wá bàjà ló ń ṣe wà lẹ́nu ọ̀nà tó ń bá sílẹ̀kùn fún agbára wọn ò ní ká o. Pé wọ́n ní ọmọkùnrin náà bá sọ pé ta ló wà ní ilé tó wù lé rí, ta ló wà ní ilé ṣó fẹ́ pa òun ni kó máa bọ̀ kó máa ṣe kíní kan. Ìyàwó mi ní má bínú tí ò bá lọ mi ní sílẹ̀kùn fún ẹ o. Ó ní mú mi sílẹ̀kùn, mi ì fẹ́ bá ní nǹkan kan papọ̀, ó ṣáà máa lọ, mi ì fẹ́ bá sọ̀rọ̀. Ló bá ní kẹ́ni yẹ bó síta kó jẹ́ ká mú ọjọ́ kojú so kó jẹ́ ká ṣe kíní kan kó jẹ́ ká ṣe wá kan. Ìyàwó mi bá sọ pé bí mo tiẹ̀ ṣe ń bọ̀ mo rí típà ọkọ mi níbi ilé kẹta ń bẹ̀ yẹn bí wọ́n jájà mi wọ́n já ọjà síbẹ̀ ni. Ṣé rí bí ó ṣe gbọ́ típà ọkọ mi nílé kẹta ọ̀rẹ́ mi ó dìde ni, ó ní ẹ ti pọ́kọ ọmọ yín àbí, ẹ ti pọ́kọ ọmọ yín àbí. Ló bá dìde ló bá ń lọ. Ìyàwó mi bá sọ fún pé ó bá tiẹ̀ má lọ, mo pé àbó wà nínú ilé, èmi ni mò ń dá lẹ́kùn mi ìfẹ́ kó wá báyìí. Ká ní mo ti jẹ́ kó wá báyìí ní àti lù ẹ́ pa. Nígbà tí ìyàwó mi sọ̀rọ̀ yìí ọmọkùnrin yìí ti jáde ó ti ń lọ. Ìyàwó mi wá sọ̀rọ̀ yẹn ó bí wá wọlé ó wá bá mi níbi tí mo jókòó sí tí mo sọ pé mummy ẹ bá jẹ́ kí n lọ bá àní kó má lọ bá wọn ni ìbílẹ̀ yẹn wà ní ibẹ̀ mo wà náà mummy jẹ́ kí n lọ bá kí n ná bí wèrè ni. Wọ́n ní ọmọkùnrin náà dé kò tí ì pẹ́, ìyàwó mi ló sọ bẹ́ẹ̀. Ó ní bó ṣe dé kò tí ì pẹ́ ni wèrè tayẹn náà dé. Nígbà tí wèrè tayẹn dẹ̀ dé sí tó ń gbó tí Wàsíù gbóhùn ẹ̀ Wàsíù fẹ́ lọ bá ẹni bó rí bí mo ṣe wà tí mo ṣe ń nàkún èmi ni mo dí gàgà ọ̀nà kó má lọ bá. Bàbá Wàsíù sọ̀rọ̀ o. Bọ́ ẹ sọ pé ẹ̀ ń bọ́ àsọdọ̀ mọ́mì láàárọ̀ ẹ̀ fún mi ṣé ẹ lẹ́nu kí n sọ ẹ má wá sọ́dọ̀ mọ́mì mi dandan ni kí n sọ fún ẹ pé mo fẹ́ lọ sọ́dọ̀ mọ́mì kí n tó lọ. I don't understand. Ẹ̀mí kò ń ṣe bẹ́ẹ̀ nǹkan tí mo fi wá fún yìí sí ẹ̀yin ni màá rán màá ní kẹ́ wá ẹ̀yin màá ti rán kẹ́ bá mi gbé fún wọn mi ò mọ. Ló bá gbé nǹkan náà jáde ló bá fún mọ́mì gbọ́ mọ́mì ẹ gbà nǹkan tẹ́ni kí bá ń gbé àwọn ilé kò sọ pé òun bọ̀ ìbá ti gbé fún ìyá náà sọ pé òun ò mọ̀ kó máa wà pé kíní kan àṣà sọ̀rọ̀ yẹn pamọ́ síbẹ̀. Ọmọ sọ pé ṣe tí wọ́n fẹ́ máa lọ lé ní kẹ́ gbé wá dání mo ní rárá o lọ́wọ́ mọ́tò sí i mo bá dìde mo ní dẹ̀bọ̀ mo ti fẹ́ máa lọ pé kó fara mọ́ mọ́mì tó báyìí ti ṣe díẹ̀ sí ohun tó ní ayọ̀ lẹ́tí rọ̀ náà òun náà mọ̀ kúrò lẹ́tí rọ̀ kó tó máa bọ̀ fara mọ́ o ó lè wẹ̀ kó sùn nígbà ìmọ̀jú tó bá dọ̀là kí ẹ máa bọ̀ wálé ó bá ní kò sí wàhálà mo bá gbé wọn àti ṣeun mo bá lọ sínú mọ́tò mi
mo bá lọlé. Nígbà tí mo délé mo wá ro nǹkan kan tí mo rò rí láti ọjọ́ tí mo ti ń bá ìyá ìyàwó mi ní nǹkan papọ̀. Nǹkan tí mi ò rò rí ni wípé nǹkan tí mò ń ṣe, àìmọye àwọn fídíò téèyàn méjì máa ń gan papọ̀. Tèmi àti ìyá ìyàwó mi bá jọ gan papọ̀, ojú kí làwọn èèyàn fẹ́ fi máa wò mí. Àti wípé bí mo ṣe ń bá ìyá yẹn lájọṣepọ̀ lọ́wọ́, kí ọ̀rẹ́ mi yẹn wá já wọlé ó bá mi lórí ìyá ìyàwó mi. Kí ni mo fẹ́ sọ fún un? Lóòótọ́ nígbà tí mo wà ńbẹ̀ tí mò ń ṣe lọ́wọ́, mi ò rántí wípé nǹkan kan lè ṣẹlẹ̀. Kódà bọ́lọ́run ọba bá jẹ́ èèyàn tí ó bá mi ń di ẹ̀, mi ò kò fún mi ní concern kankan. Ojú páyé ń ṣerú ẹ̀ ló wà lójú mi àti lérò mi. Àmọ́ nígbà tí mo kúrò ńbẹ̀ tí mò ń dá lọlé, àwọn ìrònú wọ̀nyí ó bọ́ sí mi lọ́pọlọ. Àmọ́ láàárín èmi àti yín àǹtí Ṣeun, mo mọ̀ pé nǹkan tí mò ń ṣe ò dáa. Ìyá ìyàwó mi, irú abẹ́ wo ni ò bá wà nídìí rẹ̀? Ó mà ṣe o. Àmọ́ mi ò ní agbára àti sọ pé no. Àǹtí Ṣeun, mi ò lágbára àti sọ pé n ò ṣe. N ò lágbára àti sọ pé n ò ṣe. Èyí gan ló ń pa mí lẹ́kún jù. Wípé ìyá ìyàwó mi ni mo wá kì mọ́lẹ̀, ni mo bá lájọṣepọ̀. Mo mọ̀ pé ojú ẹ̀sìn mi sú o. Nítorí tó bá jẹ́ ìsìnkú Ọlọ́run, kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Jẹ́ ń já ẹ sí nǹkan kan. Ká wà lórí obìnrin, kóbìnrin yẹn ní máa jẹ ṣingọ́ọ̀mù, kóbìnrin yẹn ní máa fi ní tẹ fóònù, kóbìnrin yẹn ní máa receive call nígbà tó ń bóbìnrin yẹn lájọṣepọ̀. Ìyẹn túmọ̀ sí you are not a superman. You need this superman to be a superman to handle your wife. Please contact me for this. Thank you so much. Ó mà ṣe o. Ọ̀pọ̀ ẹ̀yìn ló wá ń wọ́rí o. Ọ̀pọ̀ ẹ̀yìn special. Ó wà fún ọkùnrin, ó wà fún obìnrin. Àìní fàìsàn ló gbà. Àǹtí Ṣeun, ìgbà tí mo délé yẹn, èmi nìkan mo wà ní, ìyàwó mi ò sí nílé. Mo pinnu pé mi ò ní gba 2 bedroom flat yẹn. Mo pinnu pé mi ò fẹ́ bá ìyá ìyàwó mi ní nǹkan papọ̀ mọ́. Mo mú nọ́mbà wọn, mo block ẹ̀ lórí fóònù mi. Mo delete nọ́mbà wọn. Mo delete ẹ̀ pátápátá. Nígbà tó dàárọ̀ ọjọ́ kejì, tára mi wálẹ̀, tí ìrònú mi kó, ọkàn mi ti fà sọ́dọ̀ wọn. Ọkàn mi tún fà sọ́dọ̀ wọn kí n pè wọn. Irú ayé wo rèé? Mi ò fẹ́ pé wọ́n àìmọ̀. Ó dẹ̀ ti delete nọ́mbà wọn. Kò sí lórí fóònù mi, kò sí lórí WhatsApp mi, mo ti delete gbogbo ẹ̀. Bí wà ní màá ti rí nọ́mbà wọn. Bẹ́ẹ̀ mo pe ìyàwó mi. Ìgbà tí mo pe ẹ ló gbóló wà, sọ́dọ̀ mọ́mì ló ṣe wà ní. Ó ní bẹ́ẹ̀ ló wà. Ìgbà ló wá ń bọ̀ wálé. Mo ní kí bá wọn ṣe rédíò ọ̀lẹ ni. Ṣe rédíò ọ̀lẹ kẹ̀. Má bọ̀, mo fẹ́ rí ẹ tètè má bọ̀. Ó ní okay. Ìgbà tó wọnú mọ́tò, ó lóun ti wọnú mọ́tò. Bí ìyàwó mi ṣe wọnú mọ́tò, èmi náà bọ́ sínú mọ́tò mi. Ọ̀dọ̀ ìyá ìyàwó mi yá. Mo fẹ́ lé kúrò bẹ́ẹ̀ ni kí n lè dé lọ síbẹ̀. Torí pé gbogbo ìrònú tí mo rò lóru yẹn, kò ṣe nǹkan kan fún mi. Gbogbo ìrònú tí mo rò lóru yẹn kò jẹ́ nǹkan kan fún mi. Ọkàn mi ti wá fà sí wọn dódódódódó. Mo tún rò wípé ayé ń ṣe irú ẹ̀. Mo tún gbéra. Nígbà tí mo gbéra, tí mo máa dọ́dọ̀ ìyá ìyàwó mi, ìyá ìyàwó mi ò sí níbẹ̀. Ó ti tẹ̀lé ìyàwó mi máa bọ̀ wá sílé wa. Èmi débẹ̀ mi bá ìyá ìyàwó mi. Nọ́mbà wọn rẹ̀ mo ti delete ẹ̀. Báwo mo ṣe fẹ́ pè wọ́n? Bá pè ìyàwó mi, ẹ ló bolo tí wà. Ó lóun ti dé nísìnyí, òun ò bá ń lé. Ṣé wà tí mọ́mì jọ wá lé ni? Ó láwọn jọ wá lé ni. Mo ní àmì ìgbọ́ pé ó sọ pé ó ti wọ mọ́tò. Mo ní kí wá gbé ẹ ni. Kò wá fi típà gbé wa. Ǹjẹ́ òun wá fi típà gbé wa bẹ́ẹ̀ láì ṣe ká? Wọ́n mú kúrì yìí wá, ó máa ń dààmú èèyàn o. Tó yẹ kí n dúró síbẹ̀ ìwádìí ìrọ̀lẹ́ kí n máa bọ̀. Ó ní kí n máa bọ̀, kí n máa bọ̀, kí n máa bọ̀. Ó ti ní ìsinmi fẹ́ rí mi. Mo dé ìsinmi ò bá ẹ. Gbé fóònù fún mọ́mì. Bá gbé fóònù fún mọ́mì. Ẹ ló mọ́mì. Okay, mo ń bọ̀ nísìnyí. Ṣé ẹ fẹ́ mọ́ àdọ̀lá ni? Ó ní bẹ́ẹ̀ ni, mo ń bọ̀. Tó bá ti di máa.